tí a bá gbádùn lónìí mo fẹ́ lè ní kí n má ṣe wáàsí kankan mọ́. àmín àrùfún àbúrò ṣíbi. ẹ dákun ẹ bá ń pariwo Allahu Akbar lẹ́ẹ̀mẹ́ta. لكم الله من الله النعيم لكم الله من الله النعيم abẹ́ọba Allah ọlọ́run má fi nǹkan kan ṣe bàbá wa Olúwo. àmín ìwé nínú ẹ sàmì dáadáa. ẹ dákun sàmì dáadáa. ọba Abdulrasheed Olúwo Ìwó wọ́n fọ́fọ́ lọ́rùn. ẹni ọba sì ti fọ́fọ́ lọ́rùn ọlọ́run gan-an yóò fọ́ fún un náà. ó ẹ pariwo Allah gbọ́dọ̀ mọ́ni. ẹ dákun torí tọ́lọ́run gbogbo apáta tá a wà láàyè yìí lónìí ẹ wá dúró ọ̀rọ̀ ńláńlá tí wọ́n bá wa sọ pé yẹn bá lójú inú tó sì létí inú yóò mọ̀ pé bàbá yìí ti ṣe wá rí. ẹ ti ṣe wá sí tó ṣe wípé gbogbo ọ̀rọ̀ kọ̀ọ̀kan tẹ̀ ń wí wọn ní gbogbo ẹ̀ ló ní àyà nínú Al-Qur'an gbogbo ẹ̀ ló ṣe ládìsí. Ọlọ́run ò ní kọjá òfin Ọlọ́run. Gbogbo ọba tí ń pera rẹ̀ lọ́ba tí wọ́n lóun ń ba lébi tọ́lọ́wọ́ ọba ń ba ilé ṣé wọ́n sùn ni. Ọba àtàyé ní máa sùn. Ọba tọ́lọ́hun tí bàbá wa Olúwo tí wọ́n ròyìn fún wa lónìí tí wọ́n á máa ròyìn fún wa ní gbogbo ìgbà ọba yẹn látàkùnrin sinatun wala nawm a'udhu billahi minash shaitanir rajim Allahu la ilaha illa huwal hayyul qayyum. وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. ẹni ọlọ́pàá ń bẹ lára rẹ̀ kó máa pariwo láwùrọ̀ lẹ́mẹ̀ta. ọba àtàyé ní máa sùn. ọba àtàyé ní yàgbẹ́ ọba àtàyé ní máa ṣàbòsí. ọba àtàyé ní máa fọwọ́ lágbàdì lójú. ọba ọlọ́run ọba ọlọ́run ọba ọlọ́run náà ni bàbá wa oníwòjúwo fún wa. jama bá a ti pọ̀ tó yìí a ti gbọ́rọ̀ tó pọ̀ lónìí. àfọ̀pọ̀lú èèyàn ní ọ̀nà wọn pọ̀jù wí látẹ̀ka. àfẹni wọ́n ti gé létí lọ wọ́n ti ṣa ẹlòmíì létí lọ ọgbọ́n kankan. kí ọ̀nà wọn gbọ́ tí bàbá yìí wí látẹ̀ka. kò sí yòówù náà mo fẹ́ kẹ́ ẹ̀ nà káàrin rẹ̀ báyìí ẹ̀ nà sí bàbá yìí ẹ̀yin lánàá sí. Allahu Akbar.
ọlọ́pàá láwọn tí wọ́n láwọn fẹ́ dìbò lu Kaaba kò sí lọ́lọ́run ti fínísì wọn. ọ̀tá pọ̀ torí àwọn jẹgúdújẹra tí wọ́n ń pera wọn lọ́ba láyé tí wọ́n ń di ìdàkudà láyé wọ́n gbàgbé pa àwọn òkú jọ. ìjọba wa kú ọba tó wá kú nù ọba ọlọ́run gbọ́dọ̀ kú. ọlọ́mọ fi kankan sí ẹ̀mí fún wa. Àmín ya Allah. ẹ̀tún wá dìde látòdìdí Ìwó ẹ̀tún wá wá sílùú Èkó láti wá dá Ọlọ́run lóhùn láti wá dá Nábì lóhùn láti wá dá Ìsìlámù lóhùn. ibi tẹ́lẹ̀ mi tó bàjẹ́ tó fọ́nú fọ́ra létí ń bẹ lẹ́kọ̀ọ́ ìtí tó ń bẹ ládùúgbò yìí tí ò tí ì dé yà yìí. àjọ wọ ààyè yìí pẹ̀lú bàbá kábíyèsí lẹ lásìkò kan náà. ìjẹ́ ti mọ báárẹ̀ lónìí àwọn ọba kan bẹ fáàrí ti ń pọ̀ jù ẹlòmíràn yẹn lọ wò sínú ti pọ̀ mẹ́. ẹ sọ mẹ́. àga àwọn tá a dé àyè amáyé àga tí ń bẹ kálẹ̀ ká tó jòkó. gbogbo yìí yẹn ń dé bá wa ni ká bá wa ta wá láti lọ rí àwa aré Èkó ẹ̀yà aré Èkó tó bá wa yà yìí. bàbá tó tún wá láti Ìwó ẹ̀yà aré Èkó ẹ̀ tó bá wa yà yìí. sẹ́ẹ̀rí pé bàbá ń béèrè òrè sẹ́ẹ̀rí pé yóò lójú àwọn tọ́lọ́wọ́ kọ̀ọ̀kan máa sórí fún. grade 1 first class lawa wọn náà ma ọmọ kíláàsì kan wà kò tó dé àyè ẹ tètè máa dé ni ẹni ire olórí ire òní mo sọ pé ẹ lọ wò sí ló ti pọ̀ mẹ́ jọlọ jókòó ẹ wá ń yẹ pé ara yín bẹ́ẹ̀ ti pín wa lẹ́yìn orí náà àbùkù nìkan yìí ẹ bá nàka àárín sí wọn kùrù sí ìwúrẹ́ wọn fẹ́ kẹ́ ẹ jáka gbogbo tí ń jẹ́ ọ̀tá ilé ni ọ̀tá òde ni ọ̀tá àwọn tẹ́ ẹjọ́ jọba kan náà tí wọ́n máa ta fàágù back to sender ọlọ́mọba wa náà sí. Bismillahirrahmanirrahim. Allahu la ilaha illa هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بمن شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. Ọ̀gbẹ́ni bá máa kájú àtúnṣe ṣe fún bàbá wa kábíyèsí ọgbà òun náà kó ní àmín. Àmín ya Allah. Mo kí bàbá wa Imam. Salamu alaykum. Ní masalasi ńláńlá ní international airport níbí báyìí. Sunnatun nabawiyyatun. Mo kí náà ibi, mo kí gbogbo àwọn mission board. Sunnatun nabawiyyatun. Mo kí bàbá wa Saruji. Ijabatun faridun. Saruji kan, markazi kan ni. Ijabatun faridun. Àwọn rí àlùbáríkà bàbá náà látara tí náà. Ijabatun faridun. Àníyàn rẹ̀ àti inú rẹ̀ tí ń bẹ lára yín ọlọ́wọ́ nígbà. Ijabatun. Òkè ní ọjọ́ ti lọ. Mo kí afáwọ̀rá ẹ̀. Ijabatun faridun. Luqmanul Hikma. Ọlọ́wọ́ ṣàlékún àlùbáríkà sí. Ẹ dákun ẹ sàmí. Tani ògbádùn àbá Luqmanu MC wa látàárọ̀. Èèyàn fẹ́ẹ̀ lè rẹ́ ní kó jábọ́ lórí àga. Aláàbòrè Mùsùlùmí. Kò sì ṣe é lásán ń ṣe é tìmọ̀tìmọ̀ ní. Aláàbòrè Mùsùlùmí. Apádà sí ìgbò nípa yìí. Ẹ jòkó. Mo kí bàbá àdínì. Ijabatun faridun. Bàbá olúwo. Bàbá àdínì wà ní. Bàbá àdínì. Ti ṣe Sàláàtì. Wọ́n dúró lójú, wọ́n dúró lẹ́yìn.
ẹlòmíì ojú nìkan ní máa ṣe tó bá dẹ́yìn yóò máa súnmọ́ kí n. على كل مسلم wọn ò rí bẹ́ẹ̀ another anot ní ojú òní kábíyèsí lójú òní. كل مسلم anadi gangan bẹ́ẹ̀ ni ẹ bọ̀ wá على ní napo tí gbogbo ẹ sì ń kókò كل مسلم àbí ó máa kó ní على كل مسلم ń kó àbí ó kò. على كل bẹ́ẹ̀ ni sábà lé ní ìwọ̀n yìí ní napo àwọn anadi napo wọ́n ní kòkòkòkò lọ́wọ́ tí wọ́n kòkòkò. على كل مسلم lẹ́yìn ọmọ kò sọ ọmọ mọ́ على كل مسلم ẹni tí ń bá ń pàwọn ilé àwa náà ń pọn ilé tó o bá sì lọ ya wèrè á sọ fọlọ́ jẹ ọmọ àbúkí jẹ́gi. ìjọba tó ọ̀gbọ́n kò sásìkò mọ́ o ti béèrè lásìkò wọn náà kíjì náà ẹ sì ti sọ fún mi mo kì í adékábíyèsí ti ṣe láàzì. كل مسلم mo kí alájì wa lámìnà bàbá àdínní làwọn náà àwọn bàbá àdínní tí mọ́sálásí mi. sí yá ìjọ kan tí mo sọ pé màmú etí ìdí máa dùn. wọ́n wá ń jọ́ náà bóyá orin náà lọ́wọ́ gba mọ́tò fún wọn. alákùnrin mùsùlùmí. sàmì ni. tó bá fi bẹ́ẹ̀ ni tẹ́mi ẹ̀sẹ̀ bàbá àdínní tẹ́ ń ra mọ́tò fáwọn ọmọ lẹ́yìn mi. kí ló ṣe bàbá àdínní? kí ló ṣe bàbá àdínní mọ́sálásí? mo sì ní kí gbogbo ẹ̀ kàn. ọjọ́ ra wọn. àwọn bàbá àdínní méjì jókòó tira wọn. àwọn olófófó méjì náà jókòó tira wọn. àwọn olóríire méjì jókòó tira wọn. kò ní bàjẹ́ fún yín. mo di ọ́fíìsà náà civil defence mo kí ọjọ́ bẹ́ẹ̀ ni bí wọ́n ti jókòó pọ́lọ́pọ́lọ́ bẹ́ẹ̀ ṣe mistake kan lé ní ìrìnlẹ́sìn wọ́n mú yẹn. ọlọ́mọ máa bá gbàdúrà yín sí. alákùnrin mùsùlùmí. mo kí gbogbo èyí jàmáà lọ́kùnrin lóbìnrin ramadana tá a wọnú rẹ̀ yìí àjọjáde nù rẹ̀ láyọ̀. ẹni ọba sàmì dáadáa làdúrà rẹ̀ ó tètè gbà. wàlúùmí alákùnrin mùsùlùmí. mo kí kọmíṣánná nílùú Èkó amílà ibi Islam láti rí ẹtún wá jòkó ẹ̀kánjú. alákùnrin mùsùlùmí. òde yìí tóbi o òde téèyàn bá ti rí ọba àwò tá a tún rí kọmíṣánná tó jẹ́ ti Lagos State ń bẹ̀ tá a tún rí àwọn gúgúrú defence làwọn máa ń gbé wọn lọ rìn àwọn ìyá wa wọn mọ àwọn civil defence wọn ò mọ pé ó wà ní àwọn gúgúrú defence ti ń bọ̀. gúgúrú là máa ń pè é. ṣé kò dé yóò tóbi báyìí. Okay, well, thank you, Chairman, and Saeed, and High Prince. I greet you because you've been doing a lot for Islam, most especially because I have a forum of kings that doesn't worship deities, they don't worship idols, and the one that started it, Wabati Borisha. Nínú kó wọn jọ àgbà tí ọgbọ́dọ̀ bọ ẹsẹ̀ ègún ní òrìṣà bíbọ ègún ní sì máa ń ran ìran ní tí mo sì fi why I'm about the kings in Yorùbá land is because tọ́ba ààrẹ bá ti ń bọ òrìṣà ìwọ náà ń bọ ègún rẹ̀ ló wà lórí tiẹ̀ náà. Gbogbo ọba tí ń bọ̀ ìsàlẹ̀ Yorùbá wọ́n kó bá àwọn ọmọ wọn. Wọ́n kó bá yín o. Màá tọ̀ ọba fẹ́ jẹ́ wọ́n kó bá if you don't want their cross. Ẹ rí i pé Fìràwọ́nì ló ṣẹ̀ kó tó dín kọ́ Ọlọ́run pa àwọn ọmọ Íjíbítì. Ọba nìkan ló ṣẹ̀. Ọba lórí torí bá ti bàjẹ́ gbogbo ara náà ni ó bàjẹ́. So tọ́ba lú ẹ tọ́ba ti bàjẹ́ tí ń bọ̀ ìsà ọmọ ẹ pé. You are part of it.
The way you can cleanse yourself is to go to that king and tell that king, first of all, làkúndé nùkú torí gbogbo ẹ̀yin òjíṣẹ́ Ọlọ́run ní a fẹ́ fi làkúndé nùkú sílẹ̀ ni gbogbo ẹ̀yin àfáà ẹ má ṣe làkúndé nùkú. Làkúndé nùkú kọ́ ni it's not worth the Prophet Muhammad sallallahu alaihi wa sallam ní tẹ́ ìbẹ̀rẹ̀ kọ́ yẹn. Odidi Quran bó ṣe tóbi tó láti Bákárà kéèyàn wá fẹ́ parí iṣẹ́ tán kó wá sí ẹ̀sọ́ gbé làkúndé nùkú pé ẹni tá a bá sọ gbogbo eléyìí fún láti Bákárà tóbi dé ibi tí mo dé yìí tí ọba ti gbọ́ ó ti sórí ibú máa lọ. Ànábì ṣiṣẹ́ o kò ṣe pé ò ṣiṣẹ́ kò bẹ̀rẹ̀ kò rí olóòṣà kò ní làkúndé nùkú. Tó bá jẹ́ wọ́n sọ làkúndé nùkú ara ẹ̀ lè rí mùsùlùmí lẹ́yìn. Kò sí mùsùlùmí kankan tí ó wà lẹ́yìn abọ̀rìṣà. Inú òkùnkùn lẹ́ lábọ̀rìṣà ló ti jẹyọ. Ìrọ̀lẹ́ ayé ló dé. Àwọn ìṣàbọ̀rìṣà. Yorùbá ìṣàbọ̀ nítorí Odùduwà. Àbí kí ni ẹ ń pọ ọmọ Yorùbá? Ọmọ kí ni ẹ ń pè? Ọmọ Odùduwà ọ̀bọ̀rìṣà. Tẹ́ bá ti fún mi ní òrìṣà tó Odùduwà bọ̀, màá fi Ọlọ́run lẹ̀ máa lọ máa bọ̀. Ọmọ Yorùbá ni wọ́n sì pè ní ọmọ Odùduwà. Etí bàbá mi ọ̀bà wá sí Ògún ọ̀bọ̀rìṣà, Ṣàngó ọ̀bọ̀rìṣà, Ọ̀ṣun ọ̀bọ̀rìṣà. Níbo lẹ́yìn ti rí ti pé ìgbà tí òrìṣà bíbọ délẹ̀ Yorùbá ìgbà táwọn Ṣàngó lọ kò tí ì ju bí 800 years lọ. Torí Ṣàngó òun sì lọ Nópè ní àbísí. Ó kọ rẹ̀ gan kìí ṣe ó kọ Yorùbá ó kọ Nópè ní kò sí nínú ìsọ́kì Yorùbá. Mo kí gbogbo yín o. Etí tí àwọn ọba fi kàn mí jù ní pé mo nífẹ̀ẹ́ Yorùbá púpọ̀. Tí ọba bá sì ti ń bọ òrìṣà gbogbo Yorùbá ní ègún ọmọ àbá. Mẹ́mi ti dúró mo ti dúró báyìí tó lè ṣe tí ẹnìkan ó sì sí. Àwọn ọba ní àrólé Ọlọ́run lórí ilẹ̀. Wọ́n mọ ìpè tọ́lọ́run pè wọ́n. Wọ́n ń pè wọ́n kábíyèsí. Ta ni kábíyèsí? Ó kọ Ọlọ́run ní bẹ lára rẹ̀. Ó kọ Ọlọ́run, wọ́n ń fowókọ Ọlọ́run kí ẹ̀. Wọ́n ń pè ẹ́ ní ọba. Ọlọ́run lọ́ba ọba àwọn ọba ni. Mo kí yín o gbogbo ẹ̀yin àbàbà Abímbọ́lá àbí àbàbà Adé Alájẹgún Deputy Commissioner of Police, greet you, gentlemen, Alaji, Civil Defense, Musa kì í mọ ọlọ́mọ ẹ̀ ń dùbò. Ó sì kí ẹ̀yin àwọn kàrìnkàrìn nítorí gbogbo ọmọ Yorùbá pàtàkì nínú. Ẹ̀yin ìyá wa mo kí yín pọ̀. Mo kí ẹ̀yin àfáà wa ń bẹ̀ yẹn o. Ọmọ ilé ìyá Aládé náà mo kí yín o. Ẹ ṣeun ẹ̀yin bàbá wa mo kí yín. Sẹ́rí ìran Yorùbá ó jẹ́ pàtàkì fún mi àti àwọn ọmọ Nàìjíríà tó sì jẹ́ pé nǹkan tí ọba máa dégùn lórí àwọn ẹ̀ṣẹ̀ kan wà tó jẹ́ ẹ̀ṣẹ̀ ìrandíran, ẹ̀ṣẹ̀ téèyàn máa ń pẹ́ ẹ̀ṣẹ̀ téèyàn máa ń pẹ́ ẹ̀ṣẹ̀ bàbá Jésù èyí kan mọ́. Àwọn ẹ̀ṣẹ̀ yẹn máa kó bá ọmọ mi láti èmi lọ ibi tá a wà àti àwọn tí a ń wò wọ́n gbogbo ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ máa ń pa ẹ̀ṣẹ̀ ìrandíran, ẹ̀ṣẹ̀ egún ìgbéni. Ọba aláforíjì pé ọ̀dà ìjì kọ́ má jẹ́ kéègùn ìwà lórí ṣùgbọ́n tó o tún lè ṣe ẹ̀yin bàbá wa fà ẹ̀yin ni ọ̀tẹ́ wọ́n sì gbóhùn yín dáadáa. Ẹ bá wa ẹjọ́ tẹ́ ẹ bá ti dọ́dọ̀ àwọn ọba tẹ́ ẹ bá ti débì kan tẹ́ ẹ bá gbọ́ náà pé ọba yẹn ń bọ̀ òrìṣà ẹjọ́ ẹ rí ládá tẹ́ ẹ mú ládá ni ó pọ̀ ní kó gé lórí o
ní kó sọ ṣùgbọ́n kéèyàn gbọ́dọ̀ sọ tèèyàn kéèyàn ṣe sàn kẹ́ ẹ bá wa sọ fún wọn ibikíbi kẹ́ ẹ bá ti mẹ́kọ́ bá yẹn ń bọ̀ rìṣà and you know a king is worshiping idol. Please, it is the highest sin that is unforgiving. Òòṣà bíbọ ọ̀tá òòṣà lè rí o because àròlé Ọlọ́run ni etí èmi ni mo kọ́ mú àròlé Ọlọ́run wá sí ilẹ̀ Yorùbá wípé àròlé Ọlọ́run lọ́ba ọba ìṣègbàkejì òòṣà ọba aláṣẹ lórí gbogbo òrìṣà èèyàn lòòṣà ẹ̀yin fẹ́ jókòó èlò òrìṣà ẹ sì lè jó òòṣà ńlá tó bá wọ̀ mọ́tò bábá ti dé ipò ó ti di kílà ń fọ ọba pè ọba aláṣẹ ó ti kúrò lóríṣà àwọn ọba nìkan ni ẹ máa kúrò lóríṣà tí ẹ máa di aláṣẹ á jẹ́ àròlé olóò wọ́n wá jẹ́ aláṣẹ lórí kíni aláṣẹ lórí àwọn òrìṣà èèyàn lòrìṣà ṣùgbọ́n tí òrìṣà òfin ní dá òun ni kò di bíbọ gbogbo tí wọ́n sì fi wé Ọlọ́run tẹ́ ẹ bá ti rí ẹni tí bá ń gba ògo Ọlọ́run tí wọ́n bá ń bọ òrìṣà tí wọ́n bá ń bọ wọ́n ti sọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n ní ló fi máa dùn wọ́n sẹ́rí àwọn ọba kan mọ̀ ní ẹ̀fà wálẹ̀ ká máa bọ̀rìṣà wa bọ̀rìṣà lọ́wọ́ ní ìfìyílẹ̀ ẹ̀yin náà sọ pé èmi ní kẹ́ ẹ mọ́ bọ̀rìṣà mọ́ ẹ̀yin náà sọ fáyé pé kí a mọ̀ sìn Ọlọ́run mọ́ títí yín bá tó tí ọba tì yín lójú ó ń tì yín lójú lẹ́bí ní kí n mọ̀ sọ bẹ́ẹ̀ mọ́ ẹ̀yin ò ṣe sọ pé èmi ò ṣe máa sọ pé kẹ́ ẹ mọ̀ sìn lọ́run mọ́ nínú Ọlọ́run àtòòṣà èwo ló tì yàn lójú ó tì yàn lójú wọn ọ̀kà mọ́ wọ́n ti dúnkòokò mọ́ wọn ni èmi ní gba ogun ọba ilẹ̀ Yorùbá èmi ní tù wọ́n lẹ̀ nínú pápẹ́ tí wọ́n dé àmọ́ nítorí wọ́n dé wọ́n mọ́ bẹ́ẹ̀ wọ́n kó wọn sínú ẹgbẹ́ tí ìṣọba lọ́dà alẹ̀ ẹgbẹ́ Òṣùgbó ẹgbẹ́ Ògbóni ẹgbẹ́ tó yẹ pa àwọn olóyè ní adalẹ̀ ẹ̀ tí ò tọ́ ọba nígbà mo ti jọba ní èmi ọba wọn ṣe nǹkan kan mo sọ fún wọn ṣé ìwọ lọba ni àbẹ́mi ṣé mi mo lè yọ ọ́ lóyè àbí ìwọ ló lè yọ ọ́ lóyè olóyè tó bá fẹ́ introduce ẹ̀ sí mi ṣé o lè yọ mí lóyè àbẹ́mi mo lè yọ àròlé Ọlọ́run ò ṣe yọ lóyè èmi ń ṣe àwọn ọba tí a máa ń rọ̀ lóyè ọ̀rọ̀ mo kọjá àná àròlé Ọlọ́run ò ṣe yọ lóyè o ìparọ́ fún yín kì í ṣe pé mo ń fa mi kì í ṣe pé mo ṣe ń sọ̀rọ̀ mo lè sọ àti gómìnà yọ àti àròlé Ọlọ́run lọ́wọ́ ọdún. Ìṣọba tí a ń kidnap tàbí tí a ń gbé pa ó yẹ kó o sí wọn wàláhì kó fọlọ́ ìṣẹ̀lẹ̀ yìí. Ẹ lè kọ́ bí lọ́dọ̀ mi nítorí èṣù ọ̀gbọ́dọ̀ sọmọ́ mi ká ní Jésù àbáyé èṣù fẹ́ bàjẹ́. Àbẹ̀rí èṣù dàrú. Àbí ọ̀bẹ ta fésù. Èṣù mọ́ sí dání yóò dọ́dọ̀ tèmi àròlé Ọlọ́run ló pàṣẹ ń gbà wọn ọba yìí tí ẹ gbọ́dọ̀ ó sọ fún ní yá Dáúdà iná já iná kan àléfọ̀tán nílùú àrùbí. Òun ló sọ wípé àwọn ọba ni ó máa jẹ́ àléfà àròlé òun lórí rẹ̀. Kìí ṣe pé bóyá àwọn ọba yẹn wọn ò súnmọ́ lọ́hùn. Àwọn baba ńlá wọ ọ̀pọ̀rìṣà ìgbà táwọn Ṣàngóṣẹ̀ lọ rẹ̀ tí ò tí tó 900 years gan kò tí ju àwọn bàbá mi kẹfà lọ. Ìgbà yẹn lò ṣàbíbọ́ délẹ̀ Yorùbá. Àwa ti ní tí ń jẹ́ ìtànpè ní ìmọ̀ Ọlọ́run lọ́kàn tí Lárúbáwá ń pè ní Islam. Nítorí ìtumọ̀ Islam kí ni ìtumọ̀ Islam? Ta ló mọ̀ ìtumọ̀ Islam? Àbá àtọwọ́ orange ẹ̀yin là ń bá rí. Kí ni ìtumọ̀ Islam? Ẹ̀ǹdè ọba ní gbà yín sọ̀rọ̀.
kílẹ̀ pé àní kí ni ìtumọ̀ ìsìláàmù ní Yorùbá? He doesn't understand Yorùbá. What's the you do? Ẹ sọ ìtumọ̀ ìsìláàmù fún wa ní Yorùbá. He's a Muslim. Ẹ sì ń sọ alárúbáwá náà nù. Ọ̀dà bàbá wa dáwọ́ gírìn ẹ sọ ìsìláàmù. Kí ni ìtumọ̀ ìsìláàmù ní Yorùbá? Àìrọ̀. Alọ́mọ̀ tó yá bàbá wa. Wọ́n ní religion of peace. Níwọ̀ ẹ̀gbá, sàlámù ní peace, sàlámù àlékún sàlámù. Ká ló mọ ìtumọ̀ ìsìláàmù? Náà. Kí ni ìtumọ̀? Tí a ń pè ní ìsìláàmù ìyẹn ní pé ọmọ Ọlọ́run ní ọkàn. Remember this peace on you. Àlàáfíà àbọ̀mọ́bọ̀ yẹn ní sàlámù. Sàlámù àlékún. Kálàáfíà máa bọ̀. Àmọ́ tó bá ti yẹ jẹ́ pé ní Islam ní kọ́ ọmọ Ọlọ́run ní ọ̀kan. A ti níyàn nílẹ̀ Yorùbá ti pẹ́. Ń làwọn Odùduwà ṣe. Ń làwọn Ṣàngó ṣe. Ẹ tẹ́ ẹ̀ bá ti ká òòṣà bíbọ mọ́ lọ. Mùsùlùmí. Ètò ṣẹ̀ wá láti what came from Saudi now. Nígbà ayé ànábì Muhammad ọlọ gbọ́wọ́ òjíṣẹ́ ńlá gbé wá, that is ìran àti Al-Quran. Kìí ṣe pé àmọ́ Ọlọ́run lọ́kan nílẹ̀ Yorùbá. Àwọn bàbá wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìmọ̀ Ọlọ́run lọ́kan là ń pè àmọ́ kéwú nígbà yẹn, ṣùgbọ́n nígbà táwọn àwọn àfáà Málíkì wá fún wa ní Islam nígbà wọ́n dé. Àwọn ni a wá sọ pé ìran báyìí lẹ́sẹ̀ máa sìn o, nítorí àìmọ̀ bá ṣe sìn ní ní máwọn èèyàn lọ bọ ìṣà, wọn ò tí ì ní way of worship. So àti ní wọn àìsolóòṣà, Ádámọ̀ bàbá wa àìsolóòṣà. Orúkọ tí ń já Ádámọ̀ kí ni? Ó kọ ọdún wo ni? Ta lọ́mọ̀? Kìí ṣe Islam, orúkọ tí ń já Ádámọ̀ orúkọ Yorùbá ni. Adá nínú àmọ̀. Àwa nìkan là ń sún orúkọ kì, àwa Yorùbá. Kí ẹ kó kọ yín lẹ́ẹ̀kan? Abí mi sí ọlá, abí mi bọ́, mo kàn bí mi bá ọlá. Abí mi bá ọlá ìlà sókè. Ìsókè ni Yorùbá fi ń sorúkọ. So ẹ̀yin Yorùbá ẹ mọra yín bẹ́ẹ̀ ṣe àbọ̀rìṣà láti ìpìlẹ̀. Ìtí a gbé wá fún yín nígbà táwọn Ṣàngó lọ, those are the way of life of the Romans and the Greeks. Ṣé ń gbọ́ mi? Àwọn Greeks, àwọn Romans ní à ń sọ pé ẹ máa bọ bàbá yín. Tó bá jẹ́ pé òòṣà bíbọ láti bẹ̀rẹ̀ ni, ọ̀ràn yẹn ó yẹ kó bọ Odùduwà ni, ó yẹ kó Odùduwà máa bọ Lámúrúdù, ó yẹ kí Ṣàngó bọ ọ̀ràn yẹn ni, ẹ̀yin náà ó yẹ kẹ́ ẹ bọ bàbá tó bí yẹn. Máwọn ẹ̀yin ọ̀pọ̀ so àwa ẹ̀ ṣe ọmọ àwa wù sí ní ìyàwó rẹ̀ náà ó kọ Yorùbá ni, àwa wù látara ẹ̀ tá a dá nínú àmọ̀ ni. Gbẹ́nu kúrò àwọn òsọ bíi tí wọ́n ti wá, Ọlọ́run fìyẹn pamọ́ títí dọjọ́ òní táwa ń bá yín sọ̀rọ̀. Gbéra mi ga o, ṣùgbọ́n àwọn nǹkan tó lọ́run ń fún wa òótọ́ ni kò sẹ́ni tó lè kó sí. A ní ẹbí àwọn olóòṣà léèrè pé ó sáwó lòdùdú abọ. Kò sí ẹ̀tọ́ ọ̀bá ti ti bọ̀ ọ̀sà. Kí ni ìmọ̀ Ọlọ́run lọ́kàn? So kẹ́ẹ̀tì mọ̀ pé inú ẹ̀sìn ni a bí yín sí Ọlọ́run làwa báláyé, ẹ̀sìn àbáláyé lẹ̀sìn tó bá mọ Ọlọ́run ní ọkàn. Inú ẹ̀ ni a bí yín sí o. Ìtí a wá kọ yín bí ìgbà téèyàn ní sẹ̀mẹ̀ pé a ní limestone níbí, àmọ́ bá ṣe sọ di cement. Bẹ́ẹ̀ náà láti nímọ̀ Ọlọ́run lọ́kàn, ṣùgbọ́n àmọ́ bá ṣe sìn Ọlọ́run. Ẹ má sọ wájú òjì ni o. Ìtọ́ bá dáa tọ́ bá nígbà mọ́tò wá ẹ̀ sísọ́ wájú òjì ní mọ́tò kẹ mọ́tò. O sísọ́ pé ìlú èbó ló ti wá. Ìtọ́ bá ti wá tọ́ bá ti dáa tí ò ní kọ́ Islam.
ẹ̀sìn wa nu láti bẹ̀rẹ̀ ayé ẹ̀sìn àwọn kìíní ò kírun Ibrahim ò kírun àbíbàbọ̀ ọ̀tẹ́ ṣé Ibrahim ò kírun wọn ò kí wákàtí márùn àwọn ọ̀gbà aláwẹ̀ Isa ò kírun ọ̀gbà aláwẹ̀ Dáúdà Sùlàìmánà gbogbo wọn ò kírun àwọn náà ti dàbí àwọn bàbá wa tí wọn ò bọ̀ ọ̀sà ṣùgbọ́n tí wọ́n lè ní àní wákàtí márùn-ún ni mò ń sọ wọn ò sì dé Mọ́kà Sùlàìmánà ò dé Mọ́kà rí kò sọ Lárúbáwá rí Dáúdà náà sọ rí kò dé Mọ́kà kò sọ Lárúbáwá rí ṣùgbọ́n so sáwa ọmọ Yorùbá táwa náà ò dé Mẹ́kà táà sọ Lárúbáwá rí ṣùgbọ́n táwọn Ọlọ́run lọ́kàn kí lẹ́ pè wá. Rabbi unzurna wa asani aziza. Ẹ̀ẹ́dì ẹ̀yẹ kémi lójú o, ìbá ti wá bí o. Àsìkò Jímọ̀ là ń wò. Èmi làró ilé Ọlọ́run, ọ̀rọ̀ Ọlọ́run ni mo gbọ́dọ̀ sọ. Ẹ bá ti pẹ́ ọba wá nìkan ẹ̀ lè kémi lójú, ẹ má pè mí bẹ́ẹ̀ bá ti fẹ́ jẹ sọ̀rọ̀ Ọlọ́run. Bàyá Rabbi unzurna. Ẹ̀sẹ̀ àròlé Ọlọ́run, ọ̀rọ̀ ta ni wọ́n gbọ́dọ̀ sọ? Ẹ̀yin àfa òjíṣẹ́ Ọlọ́run ni ẹ̀ka yẹn jíṣẹ́. Márùn-ún Ọlọ́run, èmi gbọ́dọ̀ ṣe é sí ìgbàsẹ́ yìí ṣe o. Nítorí àwọn àfáà mi máa rò pé mò ń gbaṣẹ́ àwọn ṣe. Ọ̀rọ̀ Ọlọ́run nìkan lèmi máa sọ kò sí iṣẹ́ mi tó bá máa ṣe ju kó bẹ̀rẹ̀ sí ní dìfẹ́ǹdì Ọlọ́run lọ kó sì máa tako òrìṣà. Ayé ọ̀sà gbọ́dọ̀ bàjẹ́ ni òrìṣà bíbọ. Ayé ẹ̀ gbọ́dọ̀ bàjẹ́ gbogbo tọ́lọ́ fi wí Ọlọ́run ní ẹ̀yà wèrè. Àbí kí lẹ̀ ń ṣe fún Ògún tẹ́ gbé síta sójú títì kí lẹ̀ bùlé lórí? Sẹ́mi lè dẹ́kun lẹ́yìn lórí. Ògún tẹ́ gbé sílé àti Ṣàngó tẹ́ gbé lẹ̀ ẹ bu ọtí sẹ́nu òtún sí lórí. Ṣé ẹ̀gbin ló ń ṣe sí òun àbọ̀ òun pan lé? Ẹ rí pé ibo ni a ń gbé ibo ni a máa gbé àwọn òòṣà yẹn. Iwájú ta ni nígbà tó o bá mẹ́ẹ̀kọ́ dá o ṣe gbé orí bẹ́ẹ̀dì rẹ kó máa sọnù yàrá rẹ. Gbogbo ohun tí ẹ fi gbé ọlọ́run dà wèrè ọmọ máa gbọ́ gbogbo ẹ tí ń bọ̀ ìsàmù ìbá lówó ju káwọn náà lọ́wọ́ gbọ́ ó gbọ́ àbọ̀ ìsàpátá bí wọ́n bá tẹ tí bá ti ń bọ̀ ìsà ìbá lówó owó ìsọlá ọgbọ́n lọ́lá kò sì sẹ́ni tí máa fún òyìn lọ́gbọ́n bẹ́ẹ̀ mi ṣe wà yìí wọ́n lọ́gbọ́n nítorí ẹni tó bá ti lọ́lọ́run lọ́gbọ́n jù lọ́gbọ́n tọ́lọ́run nìkan látẹ̀lé lọ Olódùmarè làwa pè nílẹ̀ Yorùbá ilẹ̀ Lárúbáwá wọ́n pè ní Allah